ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n ti ń fi àríwísí tiwọn ni wọ́n ti fi ń ṣọwọ́ sí wa. wọ́n ní kí ló dé gan tí kábíyèsí tí wọ́n fi lọ tẹpa sórílẹ̀-èdè Canada lẹ́yìn tí wọ́n gba ọ̀pá àṣẹ àti ìwé ẹ̀rí lọ́wọ́ gómìnà Olúwaṣèyí Mákindé gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ pé kí ló wá dé tí kábíyèsí wá gba ìwé ẹ̀rí tán gba ọ̀pá àṣẹ tí wọ́n wá lọ fi orílẹ̀-èdè Canada tán lọ tẹpa sórílẹ̀-èdè Canada láì tí ìwọ̀pẹ̀bí láì tí ì ṣe àwọn ètùtù tó yẹ kí wọ́n ṣe. àwọn kan ní tí kábíyèsí bá mọ̀ wípé àwọn ò tí ì ṣe tán láti wá jẹ ọba láti wá sin ìlú bàbá wọn, kábíyèsí ọba ti yọjú, kábíyèsí ọba ti jáde, kábíyèsí ọba ti sọ wípé àwọn fẹ́ gorí àpèrè Aláàfin tìlú Ọ̀yọ́. pé kí ló wá dé tí kábíyèsí ọba Abímbọ́lá Akeem Ọwádé tí wọ́n wá gba ọ̀pá àṣẹ tán gba ìwé ẹ̀rí tán wá lọ tẹpa tán lọ fìdí pagbá sí orílẹ̀-èdè Canada láì tí ìwọ̀pẹ̀bí láì tí ì ṣe àwọn ètùtù tó yẹ kí wọ́n ṣe. ṣé kìí ṣe wípé nǹkan kan míì wà nídìí ọ̀rọ̀ yẹn? ṣé kìí ṣe wípé ọ̀rọ̀ yẹn ti ń gba ọ̀nà míì yọ? àbí nǹkan kan wà ń díẹ̀ tó ṣókùnkùn sí aráàlú ni? torí pé tí ó bá jẹ́ bẹ́ẹ̀ ni kábíyèsí ọba ti yára ṣe kánmọ́kánmọ́ láti wá gba ọ̀pá àṣẹ àti ìwé ẹ̀rí lọ́wọ́ gómìnà Olúwaṣèyí Mákindé gẹ́gẹ́ bí ẹni tí ó bọ̀ sórí àpèrè Aláàfin tìlú Ọ̀yọ́, tó sì jẹ́ pé bó sì yẹ kó rí ni pé lọ́gán tí kábíyèsí tí wọ́n ti kéde kábíyèsí, ẹ jẹ́ ká sọ báyẹn, ẹ jẹ́ ká gbé báyẹn, lọ́gán tí wọ́n ti kéde kábíyèsí pé ọmọ ọba lágbájá ni yóò gorí àpèrè Aláàfin tìlú Ọ̀yọ́ o gẹ́gẹ́ bí Aláàfin tuntun o, tí wọ́n dẹ̀ ti wọ̀lú wá, tí kábíyèsí tuntun yẹn ti wọ̀lú wá, pé lọ́gán yẹn náà ni ó yẹ kí ètò bẹ̀rẹ̀, ló yẹ kí kábíyèsí ó wọ ìpẹ̀bí láti máa ṣe àwọn ètùtù àti àwọn ìṣe kan tó yẹ kí wọ́n ṣe gẹ́gẹ́ bí àṣà àti ìṣe ìlú Ọ̀yọ́. àwọn èèyàn wá ní ó ṣókùnkùn sáwọn, ó sì ń kọ àwọn lóminú bí kábíyèsí bí wọ́n ṣe lọ fìdí pagbá sórílẹ̀-èdè Canada, tó sì jẹ́ pé a tún ti gbọ́ pé wọ́n ti mú ọjọ́ ayẹyẹ ìwúyè ìgbadé gangan, ìyẹn ọjọ́ 5 oṣù kẹrin ọdún tá a wà yìí, láì tí ì jẹ́ pé kábíyèsí wọ̀pẹ̀bí. pẹ̀lú bí kábíyèsí ṣe wá wà ní orílẹ̀-èdè Canada yìí, láì tí ì wọ̀pẹ̀bí yìí, ìgbà wo ni kábíyèsí wá fẹ́ dé padà sílùú Ọ̀yọ́? ìgbà wo náà fẹ́ wọ̀pẹ̀bí? ìgbà wo ni ọjọ́ mélòó ni wọ́n fẹ́ lò nípẹ̀bí láti ṣe àwọn ètùtù àti àwọn nǹkan tó yẹ kí wọ́n ṣe tí wọ́n máa ń ṣe gẹ́gẹ́ bí àṣà àti ìṣẹ̀ṣe fún ẹni tí ó bá gorí àpèrè Aláàfin tìlú Ọ̀yọ́? ìgbà wo náà wá fẹ́ ṣe, ọjọ́ mélòó náà wá fẹ́ lò, tó sì jẹ́ pé ó ní àwọn ètò àti àwọn nǹkan kan tó yẹ kí wọ́n ṣe, tó sì ní àwọn àsìkò tí wọ́n yẹ kí wọ́n ṣe àti ọjọ́ tó yẹ kí wọ́n lò. pé ṣé kò ní sọ́nà ò ní gbàbòmí ìyọ báyìí? ṣé pẹ̀lú bí kábíyèsí ò tí ì ṣe kúrò lórílẹ̀‐èdè Canada padà wá sí ìlú Ọ̀yọ́ yìí débi pé wọ́n wọ̀pẹ̀bí yìí, tí kò ní jẹ́ pé wọ́n fo àwọn ètò kan tó yẹ kí wọ́n ṣe kó tó di pé wọ́n pọ̀ sórí àpèrè Aláàfin tìlú Ọ̀yọ́? àwọn kan sọ yìí pé torí bó ṣe rí òun náà ni ó jẹ́ kí kábíyèsí ó yára tètè wá gba ọ̀pá àṣẹ àti ìwé ẹ̀rí lọ́wọ́ gómìnà Olúwaṣèyí Mákindé, pé kọ́rọ̀ ọmọ bá àgbàbòmí yọ kómi wọn bá àtẹ̀yìn nífàáfà ló jẹ́ kí wọ́n ṣe bí wọ́n ṣe ṣe yẹn. ṣùgbọ́n pẹ̀lú tá a tún wá ń gbọ́ nípa àwọn ọmọ ọba kan tí àwọn náà sọ pé àwọn náà lẹ́tọ̀ọ́ láti bọ́ sórí àpèrè yẹn, táwọn náà jáde
pé àwọn náà fẹ́ gorí àpèrè bàbá àwọn o. Tá a ti wá rí nínú àwọn yẹn náà tí wọ́n ti ń gbé ẹjọ́ lọ sílé ẹjọ́ pé tí kábíyèsí tí bóyá tí wọ́n sá fún tó jẹ́ kí wọ́n tètè tí wọ́n fẹ́ kó ṣẹlẹ̀ tí wọ́n fi tètè lọ gba ọ̀pá àṣẹ àti ìwé ẹ̀rí lọ́wọ́ gómìnà Olúwaṣèyí Mákindé gómìnà ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ kó má jẹ́ pé tí wọ́n ò fẹ́ kó ṣẹlẹ̀ iná ni yóò padà ṣẹlẹ̀ yìí, torí pé gẹ́gẹ́ bá a ṣe gbọ́ bí ìròyìn ṣe gbé tí mo dẹ̀ ti mú wá fún yín lórí ìkànnì yìí pé ọ̀kan nínú àwọn ọmọ ọba láti ìdílé Ọ̀wádé tí kábíyèsí yìí gan ti jáde àti pápó náà ti gbẹ́jọ́ lọ sílé ẹjọ́ tí ilé ẹjọ́ sì ti mú ọjọ́ 11 oṣù kẹta gẹ́gẹ́ bí ọjọ́ tí wọ́n ó bẹ̀rẹ̀ ìjókòó gbẹ́jọ́ lórí ẹjọ́ tí ọmọọba Ismail Ọ̀wádé Ọlámilékan tó pè tako ìyànsípò kábíyèsí tuntun tí wọ́n kéde ìyẹn Abímbọ́lá Akeem Ọ̀wádé. ìlàfi wá ń wò wípé pẹ̀lú táwọn èèyàn ń sọ yìí pẹ̀lú tí wọ́n ń wí yìí ọ̀rọ̀ mọ̀ tí wọ́n fẹ́ máa jọra wọn ó mọ̀ tí fẹ́ máa jọra wọn àbẹ́yẹ ò ṣàkíyèsí ni àti pé kí ló tún wà ń bẹ̀. A gbọ́ pé wọ́n ní torí pé kábíyèsí fẹ́ lọ yanjú àwọn nǹkan kankan wọ́n fẹ́ lọ ṣètò iléeṣẹ́ wọn tí wọ́n ní ibi tí wọ́n ti ń ṣiṣẹ́ àti iléeṣẹ́ wọn tí wọ́n ní ọrọ̀ ajé wọn tí wọ́n ní lórílẹ̀‐èdè Canada ó ní wọ́n fẹ́ lọ fà fún àwọn tí wọ́n mọ̀ bá wọn mójútó ìlọ́jẹ́ kan yára padà lọ sí orílẹ̀‐èdè Canada. A sì ti padà sí orílẹ̀‐èdè Canada yìí náà ní ìsìn rèé ó ti ń fẹ́ tó sùn kan sépò tí tó parí débi pé kí wọ́n padà sílùú Ọ̀yọ́ ni àbí nǹkan mìíràn wà ń bẹ̀. Torí pé Yorùbá ní ká ṣe bí wọ́n ṣe é ṣe kó lè bá a rí bó ṣe yẹ kó rí o ló jẹ́ káwọn ọmọ sílẹ̀ tí àwa ń sọ yìí. Ìyẹn ní abala tibẹ̀ yẹn ìròyìn jáde wípé àwọn agbébọn tí wọ́n pera wọn ní darandaran pé wọ́n tún ti ń ṣọṣẹ́ o ní àwọn ilẹ̀ Yorùbá káàkiri láwọn ìpínlẹ̀ Yorùbá wọ́n tún ti ń ṣọṣẹ́ wọ́n ti ń jáwọn èèyàn gbé wọ́n tún ti ń ṣe àwọn àgbẹ̀ wa níṣekúṣe. Ìròyìn yìí ló jáde lẹ́yìn tí àwọn àgbáríjọpọ̀ àwọn ìjọ àgùdà tí wọ́n ṣèpàdé kan nílùú Ìbàdàn. Kí ni ìpàdé tí wọ́n ṣe yẹn kí ló dálé lórí? Kí ni àbájáde ìpàdé wọn yẹn? Kí ni wọ́n rí? Kí ni wọ́n wò tí wọ́n fi sọ yí pé ọ̀rọ̀ àwọn Fúlàní darandaran yìí tí wọ́n tún ti ń bẹ̀rẹ̀ ìṣekúṣe iṣẹ́ láabi wọn nílẹ̀ Yorùbá padà tí wọ́n fi ní ọ̀rọ̀ wọn gbà mójútó ó gbà kíyèsí dáadáa tí wọ́n fi pe àwọn gómìnà ilẹ̀ Yorùbá pé kí wọ́n tètè jí gìrì o kó tún tó kọjá tí agbára wọn kà á. Ìròyìn gbé ìròyìn kọ́ màá mú wá fún yín bí ìròyìn ṣe kọ́ torí pé mo máa ń sọ pé tí ìròyìn bá ti gbé tí ìròyìn bá ti kọ ó ti kúrò ní àìgbọ́ ó ti kúrò ní àìwí ó ti kúrò ní àìsọ torí pé ìròyìn lọkọ ẹ wá jẹ́ kí n mú wá fún yín bí ìròyìn ṣe gbé kẹ́yìn náà kọ́rọ̀ yẹn kó lè bá yé yín ohun tí àwọn ìjọ àgùdà olórí ìjọ àgùdà ohun tí wọ́n rí tí wọ́n fi sọ tí wọ́n sọ yẹn. Ìròyìn ní àwọn àlùfáà ìjọ àgùdà tí a mọ̀ sí Catholic Bishops ẹ̀ka tìlú Ìbàdàn nípínlẹ̀ Ọ̀yọ́ ti rọ àwọn gómìnà ilẹ̀ Yorùbá láti sowọ́pọ̀ kí wọ́n lè ṣẹ́gun àwọn agbébọn tó ń wọlé Yorùbá wá pàápàá jùlọ lágbègbè Òkè Ògùn nípínlẹ̀ Ọ̀yọ́. Ìpè náà ló jáde lẹ́yìn tí ìpàdé ọlọ́jọ́ méjì tó wáyé nílùú Ìbàdàn níbi tí àwọn àlùfáà náà ti ké gbàjarè pé ìkọlù àwọn darandaran ajínigbé adigunjalè àti àwọn ìwà ọ̀daràn míì ti ń padà sí
ìpínlẹ̀ Ọ̀yọ́ àti agbègbè ó ti ń padà sí ìpínlẹ̀ Ọ̀yọ́ àti ìpínlẹ̀ Ògùn. wọ́n ní àwọn ìwà láabi yìí kò yọ àwọn ilẹ̀ Yorùbá yòókù sílẹ̀ gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ. alága àwọn bíṣọ̀bù ìjọ àgùdà nílùú Ìbàdàn Archbishop Gabriel Abégúnrin ó ṣàlàyé nínú àtẹ̀jáde tó fi ṣọwọ́ sáwọn oníròyìn lẹ́yìn ìpàdé tí wọ́n ṣe yẹn. ó sọ wípé ìdúnkokò tí ń wáyè láti ọwọ́ àwọn agbésùnmọ̀mí sí àwọn ẹ̀yà ilẹ̀ Yorùbá bí èyí yóò bá dópin àfi kí àwọn gómìnà 6 tó wà nílẹ̀ Yorùbá kí wọ́n pèsè irinṣẹ́ tó tó fún àwọn agbófinró, kí wọ́n sì ṣe àfikún owó oṣù wọn, kí wọ́n sì wá ọ̀nà tí wọn yóò fi wú àwọn agbébọn tó ń sá pamọ́ sílẹ̀ Yorùbá síta kí ogun wàhálà yìí kó lè dópin nílẹ̀ Yorùbá. nígbà tó ń ṣàlàyé bí ìjínigbé ṣe ti ń gògò lásìkò yìí pàápàá lágbègbè Òkè Ògùn, àlùfáà Abégúnrin ó sọ nípa ìbátan rẹ̀ obìnrin tí wọ́n jí gbé. gẹ́gẹ́ bó ṣe wí, àìsí ààbò tó gbópọn gan lókè Ògùn. wọ́n jí ìbátan mi obìnrin gbé nígbà tó ń padà lọ sí abúlé níwèrèlé láti ìlú Ìbàdàn. ó ní ọjọ́ 5 ló lò lọ́dọ̀ wọn kí wọ́n tó fi sílẹ̀ lẹ́yìn tí a ti san mílíọ̀nù náírà rẹpẹtẹ. bẹ́ẹ̀ ni wọ́n tún jí ọkùnrin kan gbé lábúlé wa náà. wọ́n tún pa àbúrò rẹ̀ tó fẹ́ lọ gbé òkú rẹ̀. àwọn sọ́jà àti agbófinró yòókù tí wọ́n tún lọ pe àwọn ènìyàn yìí ni wọ́n sọ pé àwọn máa pa wọ́n. àwọn àgbẹ̀ kò lè lọ sóko tẹ́lẹ̀, bóyá wọ́n ti ń lè lọ báyìí a lè sọ. àlùfáà yìí ní bí ẹ bá lọ sí ìlú Ṣakí, wọ́n pa àwọn èèyàn níbẹ̀. ó ti le débi pé àwọn èèyàn kò fẹ́ ran àwọn ọmọ wọn lọ sí iléèwé mọ́ látàrí iṣẹ́ láabi tí àwọn ẹni bí yìí ń ṣe. tẹ́ ẹ bá gbàgbé, tẹ́ ẹ bá rántí, ó ní lóṣù tó kọjá ní gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Olúwaṣèyí Mákindé ló ké gbàjarè pé àwọn agbésùnmọ̀mí tó sá kúrò lápá àríwá tí ń wọlé Yorùbá wá o láti hùwà láabi wọn. ó ní ìdí rèé o tó fi yẹ kí àwọn gómìnà yìí, gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́, gómìnà ìpínlẹ̀ Ògùn, gómìnà ìpínlẹ̀ Èkó, gómìnà ìpínlẹ̀ Oǹdó, gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun, gómìnà ìpínlẹ̀ Èkìtì, kódà tó fi mọ́ gómìnà ìpínlẹ̀ Kwara, kí wọ́n wá ọ̀nà àbáyọ sí iṣẹ́ láabi àwọn ẹni bí yìí, ìyẹn àwọn darandaran tí wọ́n ń pera wọn ní darandaran, kí wọ́n wọ́nà láti ṣẹ́gun wọn kó tó di pé wọ́n ó run ilẹ̀ Yorùbá tán. ó lágbára o. oríṣiríṣi àwọn èèyàn ó ní wọ́n ti wá fi èrò àti ìwòye tiwọn hàn lórí ìròyìn tó jáde yẹn wípé àwọn agbésùnmọ̀mí o, àwọn darandaran tí wọ́n pera wọn darandaran, wọ́n ti ń wọlé Yorùbá wá padà tí wọ́n ti sì ń ṣiṣẹ́ láabi wọn. ẹ jẹ́ ká gbọ́ èrò àti ìwòye àwọn èèyàn lórí ìròyìn yẹn. gẹ́gẹ́ bí Adédoyin Olúwabùkúnmi, gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ, wọ́n ní kí ni ká ti perú eléyìí. onílùú ni ò ní fẹ́ kó tú o, kí àwọn gómìnà kí wọ́n tètè wọ́nà àbáyọ. Káyọ̀dé Ìṣọ̀lá àwọn ní Yorùbá ní ohun ìjà tó lágbára ju ìbọn lọ. ṣùgbọ́n àná ní nǹkan tá a ní. Fálẹ́yẹ Ayọ̀dèjì àwọn ní èmi àrò gbogbo àwọn gómìnà ilẹ̀ Yorùbá lápapọ̀ kí wọ́n ti olóyè Adéyẹmọ Sunday Ìgbòho lẹ́yìn láti ṣe iṣẹ́ yìí, láti ja ìjà yìí fún gbogbo wa. Queen Odins àwọn ní ó dìgbà tí a bá padà sí ìjọba regional system
kí Nàìjíríà tó lè tòrò ẹ̀sìn àti òṣèlú tó ń lọ ti bà gbogbo nǹkan jẹ́. Àwọn adarí ẹ̀sìn ti kúrò ní ọ̀nà ẹ̀sìn òtítọ́ àti òdodo. Àwọn ọba ti kúrò nípò ọba wọ́n ti di kárími ìgbàlódé ọba lásán. Àwọn olóṣèlú ti sọ òṣèlú di ọ̀jẹ̀lú. Mẹ̀kúnnù ti di òkú alààyè. Kò sí olùrànlọ́wọ́ fún mẹ̀kúnnù mọ́. Ó lágbára o. Ẹlòmíín sọ̀rọ̀, àwọn ní ìyẹn Balógun Iskel Ọláyíwọlá, àwọn ní ẹ̀yin náà ní kí ẹ mójútó ọ̀rọ̀ ààbò ilẹ̀ yìí o kó tó di pé nǹkan ó yíwọ́ pátápátá. Orí adé Abdullahi, àwọn ní nǹkan tó ti dára jù ní kí Sunday Ìgbòho kó wálé kó wá dojú ìjà kọ àwọn ènìyàn yẹn. Ìgbòho nìkan làwa mọ̀ ní akíkanjú nílẹ̀ Yorùbá wa yìí o. Gẹ́gẹ́ bí orí adé ti sọ ti wọn nìyẹn. Lawrence Atoyebe, àwọn ní má foko mi sọ̀nà, ọjọ́ kan là ń kọ́. Ó yẹ ká tètè wá ọ̀nà àbáyọ sí gbọmọgbọmọ àwọn Fúlàní darandaran tí wọ́n ń pera wọn ní darandaran yìí o. Ọlálékan Ridwan, àwọn ní nígbà tí Sunday Ìgbòho pariwo nígbà náà ta ló dìde sí i. Ìbà Gani Adam also beef him. The kidnapping is too much. Even in Oyo, they enter people's house and kidnap them with millions of naira ransom. Make one day struggle, another criminal one day collect it. Yorùbá, if the thing never before you or your family, kí ló kàn mí la máa ń sọ, and what goes round always comes round. Ìgbà tí nǹkan yìí tó ṣẹlẹ̀ sí olórí àwọn àgùdà, ìjọ àgùdà, ó ní àwọn náà tó kígbe síta. Oríṣiríṣi àwọn èèyàn náà ni wọ́n ń fi ọ̀rọ̀ àti ìwòye tiwọn ni wọ́n ti fi ṣọwọ́ sí wa tá a ti mú wá fún yín yẹn lórí ọ̀rọ̀ àwọn darandaran tí wọ́n tún fẹ́ máa da ilẹ̀ Yorùbá láàmú, tí wọ́n tún ti fẹ́ máa sọsẹ́ ṣiṣẹ́ láabi wọn láwọn ìpínlẹ̀ Yorùbá wa. Kí lọ́nà àbáyọ, kí ni ìwòye tiyín sí tí ó tún ti fẹ́ máa ṣẹlẹ̀ yìí? Ẹ fi èrò àti ìwòye tiyín ẹ fi ṣọwọ́ sí wa láàyè comment nísàlẹ̀ fídíò yìí. A kà á sì ṣe àgbéyẹ̀wò rẹ̀, ìyẹn ní abala bẹ̀yẹn. Ní ti ọ̀rọ̀ kábíyèsí Aláàfin tuntun fún ìlú Ọ̀yọ́ tí wọn ò tí ì wọ̀ pẹ̀bí, tó sì jẹ́ pé wọ́n ti mú ọjọ́ 5 oṣù kẹrin gẹ́gẹ́ bí ọjọ́ tí wọ́n ó wúyè tí wọ́n gbadé. Kódà kábíyèsí gan tún ti yan àwọn ìgbìmọ̀ míì tí wọ́n ó ṣètò ayẹyẹ yẹn tí ó fi dùn dáadáa. Síbẹ̀ kábíyèsí ò tí ì wọ̀ pẹ̀bí débi pé wọ́n ó ṣe àwọn ètùtù àti àwọn àṣà ìṣẹ̀ṣe kan tó yẹ kí wọ́n ṣe. Kí lè rò tiyín, kí ni ìwòye tiyín? Ẹ fi ṣọwọ́ sí wa láàyè comment nísàlẹ̀ fídíò yìí. A kà á sì ṣe àgbéyẹ̀wò rẹ̀ gẹ́gẹ́ bí ìṣe wa. Ẹ ṣé o, àdúpẹ́ àmọ̀rírì yín. Ẹ má gbàgbé láti bá ní pín, láti bá ní share rẹ̀ kó lè káàkiri àgbáláyé.